Ọlọ́run ni gbogbo nǹkan wà ní ìkápá ẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí ọmọ èèyàn o ṣọpọ̀nà burúkú ni mí. ṣé mo rí èèyàn tí mo jẹ́ ṣá. Mo ti rí bẹ́ẹ̀ pọkùnrin ni. Oh my God, I'm very sure pẹ̀lú gbogbo nǹkan tó sọ yìí ó mọ̀ nípa ẹni tó jọ táyà mọ́tò yìí. Mo mọ̀ nípa bó ṣe jọ táyà mọ́tò. Oh good. Bọ̀dá Sàámú kò sí nǹkan tí wọn mọ̀ àfẹlẹ́yìí tí wọn ò bá fẹ́ ṣe. Yes, good point. Good point. Ẹ jọ̀ọ́ tó rọrọ mo bẹ̀ yín ni mo fẹ́ tọrọ nǹkan sìn. Ṣé rí kí ní tẹ́ lò sí mú ẹ jọ ẹ fún mi. Ṣé mí ìnà pé ẹ fẹ́ face mask? Mo mí ni ẹ ìtọ́ ti wà ní mú yín mi ò kátà ò bá máa ṣe yín ẹ má wọrí màá lò. Ooo ẹ̀bọ̀dẹ̀ fún mi lélẹ̀ ìtẹ́ tí ooru mú yẹn wà ń bẹ̀ máa kàn lè máa feel ooru mú yín. Èmi màá ní ẹ mú. Màá ní ẹ mú. Ládùúgbò mi ọ̀bọ̀ lórí burúkú èmi. ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Ṣíkà Adé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sì Sàámú fún wọn lówó wọn. Sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Tó ṣe mí láyé yìí tí mò ń ro láyé mi òun ni kàn fi JP kàn fi kún wájú orúkọ mi kàn sọ pé JP brother Sàámú JP brother Sàámú ohun tó kù kò pé ènìyàn kọ́ lóun kan tiẹ̀ ṣe báyìí kí n rìn gbèrègbèrè mi kéèyàn kan dẹ̀ rí mi kó lóun fẹ́ gbé mi lọ sí tó bá yá yín kọrí sọ́nà bíi tẹ́ ń lọ mi kú ní. ó hàn sí yín. Bàbá Mary Bàbá Mary Bàbá Mary ẹ pẹ̀lẹ́ mi dẹ̀ mo bàjẹ́ kúrò ní ibi tẹ́ wà yẹn. àti kúrò ń bẹ̀ kọ́ lọ ṣàánú wa. àkó àsìkò yìí. àsìkò yìí ni o. báwo wá ni ewu lẹ́ ń ṣe ń sìn báyìí. Kí ni mo fẹ́ ṣe orí street náà ni mo wà ọmọ street ni mí ọmọ new street ni mí inú street ni mo wà. dájúdájú street yẹn lẹ ti ń rówó wà street yẹn. ẹ wo owó wo là ń rí orí ọ̀fẹ́ Ọlọ́run là ń wojú ẹ̀ àti irú yín báyìí kọ̀ọ̀kan jọ́ tá a bá ti rí yín ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe rí mi kíní kan ti máa sọ fún yín lọ́kàn pé Sàámú lórí yòó tọ́wọ́ bá kòkó fún lówó ìgbà tí mi ò bàjẹ́ lọ́wọ́ yín. Ẹ pẹ̀lẹ́. nǹkan tí mo sọ ni pé ó yẹ kẹ́ ní nǹkan tẹ́ ẹ ṣe tẹ́ fi ń pa wọ́dà àti nǹkan tẹ́ ẹ máa lọ. Kí ni iṣẹ́ tí màmá fi pa wọ́dà? Ó ti yé yín. Good advice bọ́ mi ní tẹ̀lé. Ìdí tí mi fi ní tẹ̀lé ni pé ṣé màmá máa dé lọ bí iṣẹ́ kan tí màmá á jí láago 6 àárọ̀ àbí jí láago 7 tí màmá sáré lọ síbi iṣẹ́ kò lè work. Orí ìrìn tí mo wà yìí ni tí mi ò bá rìn lórí ìrìn báwo ni mi máa pàdé yín? Báwo ni mi ò rẹ́ rí? Èmi ò fẹ́ wo tẹ́mi bá lè máa sùn máa ń pẹ́ kí n tó sùn àmọ́ ó máa ń pẹ́ kí n tó jí o mo lè máa sùn gbàjágbàjá báyìí ni mo máa hanrun burúkú gan ẹ wo ìgbéraga lè pọ̀ jù fún mi ju kí n máa lọ ṣiṣẹ́ láago 6 lọ orí street máa mọrú yín máa. ẹ̀dẹ̀ ṣe oye ọjọ́ mo dúpẹ́ gan-an ẹ ṣe gan-an. Bàbá Mary ẹ ìrántí pé mo ṣe yín lórí bẹ́ẹ̀ni wípé mi ni mi ò jẹ́ kẹ́ ẹ kú sílé elédì yẹn. Inú mi dùn pé rántí o ṣé àìṣe ṣìnà mọ́ ṣá. Ọlọ́run ò jẹ́ àti jáwọ́. Ẹ pẹ̀lẹ́ ẹ rọra sà mo gbádùn ṣùì. ó pọ̀ nílé tẹ́ bá ṣeré wá sáìdì yẹn a máa bá yín wá wọn. ẹ fún mi láti ẹsìn máa wá síbẹ̀. Olúwa jẹ́ ẹ ṣe gbogbo àwọn tó wá dẹ̀ ń lo big daddy. Ẹ fún mi 5k. Tí n bá wá rírú eléyìí 3
láàrin ọ̀sẹ̀ ẹ wá ní kí n lọ máa ṣiṣẹ́ bí kan kó lè pè mí. ẹ̀yin tẹ̀ ń ṣàánú mi náà rè lórí street kò sí nǹkan tí mi ò rí. ẹ ṣé gan o ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yìí ẹ ṣé gan o ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o. ẹ bá ń ká ara lé o. wọ́n á gbọ́ wọ́n á gbọ́ ẹ ṣé gan táyà ìtì lọ́lẹ̀ ilé ìlọlẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ni fọkànláìsà kan wà ń bẹ yẹn má fẹ́ lọ́dọ̀ tiẹ̀ wèrè ní kẹ́ lọ bí wájú ẹ̀pẹ̀lẹ́ 5k lọ́tẹ̀ ló fò. gbogbo ohun tó tiẹ̀ ń ṣe mí ni pé kọ́lọ́n jẹ́ kí n tún rí pàdé kí n rí pàdé èèyàn kan láyé yìí kó má jò ní 5000 kó kò fún mi lówó kan àbí kó sọ pé bóyá rí mi inú òun dùn kó dẹ̀ fún mi ní bíi 4 acre nírú bíi tó bá fún mi ẹlẹ́dẹ̀ àtẹja nìkan ó ní mo fẹ́ máa sìn bíi mi ní sin nǹkan mi rárá mi ní kọ́lé ẹyọ kan ṣo báyìí mi ní kọ́ síbẹ̀ torí ibi tí mo ti jẹ́ chief tenant tó ti respect mi kí wọ́n á bẹ̀rẹ̀ kí ẹ ṣe abẹ́rẹ́ afresh ọdẹ èṣí ọlọ́run ò ní jẹ́ ilẹ̀ ìfáàyìn fryland ni kò sí omi kò sí wàhálà kọ́kọ́ bẹ̀ jẹ́ ń bu kìíní síbí kó di fá. Kí ló ṣẹlẹ̀? Sójò fẹ́ rọ̀ ni ẹ tójò bá tiẹ̀ fẹ́ rọ̀ kó mígí eléyìí mo ń gbọ́ sáǹdì kan lẹ́yìn kí ni? Kí ló ṣẹlẹ̀? Ṣé ìyàwó ọbẹ̀ ni? Is anybody in the bush? Is anybody there? Is someone in the bush? Who is there? Àwa tó bá jẹ́ pé ìyàwó ọbẹ̀ lóòótọ́ ni mi ò lè fa o. Ọlọ́run ò lè jẹ́ kí n fọ́ láyé mi ládùúgbò mi. Títí yo, màá fọ́ mi Ọlọ́run ò lè jẹ́. Èmi ò lè fa o. Mi lè fa fún anybody. Àwọn òṣèpè jáde kò ní rábì tani wọn ọ̀rọ̀ kẹfẹ́ fọ́ fún ẹ dúró bẹ́ẹ̀ dúró bò tani ẹ dúró bẹ́ẹ̀ mọ̀jọ́rọ̀ yé ẹgbẹ̀rún tani wọn lọ́dúgbò mo ti fọ́ yé ẹ̀yẹ́ mi mo ní bọ̀bọ̀ ìgbà mo ní wèrè ìgbà kí ló dé mi àti wèrè pọ̀ bá Ọlọ́run kí ló dé bí a ti wèrè pọ̀ kí ló ṣẹlẹ̀ àbòlò double cross mi wájú ni àbòlò double cross mi. mi ò mọ̀ o tẹ̀ ti sú mi ẹ wò inú gbọ́ngbò yẹn ni mo wà ibi bẹ̀rẹ̀ yìí náà fẹ́ gbà kọjá ibẹ̀ yẹn ni wèrè ti lé mi wèrè yẹn yọgi báyìí ó dẹ̀ yọgi báyìí ó ní pé kí n dúró ó kọ́kọ́ pé èmi tí wọ́n ní kó fi hàn ní sí igi yẹn ló fi lé mi. níbo lẹ ti rí wèrè kí ló pè yín àti wèrè pọ̀. Ọlọ́run sún mi náà mi mọ tó pè mí àti wèrè pọ̀ mi ò rí mọ́ báyìí o ó dà kó ti disappear. bọ́dá Sàámú ẹ tún bẹ̀rẹ̀ pẹ̀lú wèrè yín lóṣù gangan ni wèrè ti lé ẹ̀yìn. àbò ya wèrè ni. ó ń ṣe yín. tí ò bá jẹ́ pé bàbá ńlá kú wèrè ni ẹ́ tó ṣe gbẹdẹmú máa wo tó kó sáyà bí igbá òun sọ fún mi pé wèrè lébi lọ́sàn àsìkò wọn ní wèrè òkè léèyàn jọ àsìkò wọn ní oléèyàn tó ṣe kùn bí olóyún oṣù márùn. ẹ wẹ ní sùúrù èmi ò rí wèrè nínú gbogbo community látijọ́ tí mo ti ń gbé bíbá kí ló wá ṣẹlẹ̀ níbo lẹ ti rí wèrè. abẹ́ tí ẹ rí ó ní láti ẹ̀dá fún ẹja rẹ èmi kò rí wèrè nínú community yìí gbọ́kàn dédé rí náà ni ó lè yàgbé lẹ́nu yogi ló bẹ̀rẹ̀ sí ní lémi ó yogi ó lémi ni ọlọ́run ajá rí bí o ọlọ́run ló lémi ni wàá rí wèrè yìí máa bẹ́ẹ̀ lájọjẹ kù wèrè máa bọ́ ṣe taka yìí wèrè máa taka súfè lára ẹ wàá rí òun wàá rí ọlọ́run ṣàánú mi o ọlọ́run ṣàánú mi o yọ mi lọ́wọ́ wèrè o. tí wèrè ilé bọ̀dá Sàámú lọ́sàn gangan jẹ́ àgbẹ̀ fi jẹ́ lọ. Ọlọ́run máa yẹ kéèyàn rárín pèsè sí láyé ẹ̀ ní mo tiẹ̀ lè ró mi kí n lọ lò ya yìí kí n gẹ́ẹ̀tì omi o. dúró bẹ́ẹ̀ ẹ̀yin mi ti bẹ̀ jẹ́ tí ó dọ̀bù kúrò sí mi ni kí ni mo ṣe fẹ́ ẹwẹ́nu báwo ló yẹ rí ẹ̀dọ́kọ̀ síbẹ̀ mi ilé jókòó méje jókòó bẹ́ẹ̀ máa tó èmi ṣé kí n kúkú pa ẹ́ má bẹ̀ mí
bẹ́ẹ̀ mi. ọgbẹ́ bó o ṣe ga tó gùn yẹn mo fọ́ fún un. Overwrite me. Yeah, overwrite me. Òjèkò jẹ́ kí n máa lọ lọ́tọ̀ kó ló máa lọ lọ́tọ̀. Mi ní gba height mi ní fi spy ẹ̀ mọ́. Ó ti tó ẹ. Kí ló fà tó fi ń lé mi káàkiri? Kí ló kọ́ tèmi àjẹpọ̀pọ̀ tó ń double cross mi kiri ẹ jọ? Mo ló tó. Mo tó. Mo ṣe sọ́tọ̀ọ̀sì mo ní mo gbádùn ẹ bó o ṣe gùn tó ga yìí mo láìkẹ́ bẹ́ẹ̀. Olú ẹ ṣe. Bọ́dá Sàámú ẹ sá lọ. Mary mi lè sá. Ó tó bó o ṣe wà yìí. I need you to do something for me. What is it? I want you to sing and dance for me. Ṣé orin tí ìjó ṣàkàrà ni màá fi jó? Orin mo láì jẹ́ orin díẹ̀, mo láì jẹ́ èdè. Kò ṣe ṣàkàrà tó fi ń jó yẹn, òun ni mo fẹ́ kó o fi jó fún mi. Orin tó láì díẹ̀ yẹn, mo tún fẹ́ kó o kọ́ fún mi. Jọ̀jọ̀ dúró lò, má jẹ́ kórí bí ìfẹ́ jó, ẹ̀jẹ̀ mi ti ru. Ṣé kí n kúkú pa ẹ́? Má pa mí jọ, jọ̀ dúró lò. Mo fẹ́ pààyàn. Má pa. Mo fẹ́ pààyàn. Má pọ̀ mọ́ yóyè. Má pọ̀ mọ́ yóyè. Má pọ̀ mọ́ yóyè. Má yà mí wèrè o. Má pẹ̀ gbọ́ Adéjẹ́ ìtìjọ́. Má yà mí wèrè o. Jọ. Ó yẹ dìde kó kọrin kó jó. Mary ló bá pọ̀lọ́pàá. Bí o lè sá lọ. Sing and dance. Mo dárò, ayé mi ti bàjẹ́. Mi ò mọ̀ pójú ogun láyé o. Ìbá máa ti múra ẹsẹ̀. Láti ìgbèwé mi bá máa ti múra ẹsẹ̀. Báwa ìbàdàn àti ọkọ̀. Ìbára ètò ẹ̀rọ ta. Nìkan. Ìbára ètò ẹ̀tọ́ ta. Nìkan. Ìbára ètò ẹ̀tọ́ ta. Ìbára ẹ̀bẹ̀. Listen, let's go. Bọ́ni. Ìbára ìbàdàn àti ọkọ̀. Ìbára ètò ẹ̀tọ́ ta. Ó ṣe. Wèrè dẹ ní bọ́dá Sàámú kò ń fojú rówó láyé ẹ̀. Ṣé kí n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ní? Má ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, continue. Ìbára ètò ẹ̀tọ́ ta. Ìbára àpò ẹlẹ́nu mẹ́fà. Ìbára sì ìjàjà òmìnira. Bẹ́ẹ̀ lọ sí ilé ẹ̀wọ̀ tó bẹ́ẹ̀ pé ní. Mo láì bó ṣe ń kọ́ yẹ. Yes, sir. Ó dùn wọ́n mi. Ó ń sweet mi. Yes, sir. Ọ̀rọ̀ mi. O ṣe oyè ọmọ dáadáa dé continue. Continue. Bẹ́ẹ̀ lọ sí ilé ẹjí gbogbo máa dúdú kébù bẹ́ẹ̀ ìjà orí mi dẹ́kun dàbọ̀ sọ̀tà ọ̀wẹ́ òláyé. O ṣe ọmọ dáadáa ni ẹ. Jẹ́ sí jẹ́ You're my boy. O try. Orí ìkẹyọ kan. Má wọ̀rí eléyìí. Jẹ́ kí èmi náà di eléyìí mú. O ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Yes. O yìí máa yá mi ní okùn ìfà mi yìí. Èmi náà máa lò ó. Ọkùn fami kọ́ ló ń pè é. Suspended ló ń pè é. Ẹ gbà mí. Olóòlórí kì í má fọ̀ ṣá. Olóòlórí má fọ̀. Bọ́dá Sàámú ó dọ̀rọ̀ owó ní ìsìn etí yín di Àníkẹ́ wá. Ọmọ kẹ̀tí mi máa ń di tó bá ti di bí owó. Wá síbò. Ẹ wá. Ẹ jẹ́ ká jọ pín. Kájọ powó yìí. Mo ń bọ̀ Mary. Sọ́mọ̀ pé nígbà táwọn àbí tó yọ̀ kí sí mi kó tó di pé fẹ́ máa náwó. Sọ́mọ̀ kó sọ pé ó máa bá mi jìyà. Mo ń bọ̀ Mary o. Mary mo ń bọ̀. Mary mo ń bọ̀. Kò ní já fún ẹ. Olórí burúkú. Ọlọ́mọ arúgbó. Aṣèrè olórí burúkú. Ó débi ó sọ fún mi pé ó débi ewé tí mi di. Bí mo ṣe wà bíi tó bá jẹ́ pé ó yọ̀gì sí mi ó fẹ́ dàn mí pa ni. Ṣé mi tó máa dúró sí ni ẹ̀? Mi ní gbà bímọ. Kó máa lọ change ohun ẹ̀. Yéè! Ọlọ́run o. Wèrè ná mi lówó. Ẹ ǹlẹ́, ẹ dákun iṣẹ́ ló pọ̀ lọ́wọ́ mi. Naam. Yawa. Yes sir. Ẹ kú jókòó. Ẹ ṣeun sir. Àfáwà. Arábìnrin tó wà nílé ti jí. Àfáàná jí mu nǹkan. Àwọn náà wà pẹ̀lú wọn. Àfáàsọ̀rọ̀ àjúbọ̀lẹ̀ wa wà tẹ́lẹ̀. Gbèrígbèrí ọ̀dọ́ wọlé mi náà wà. Àwọn tí mo ní ẹ máa wí ń kọ́. Ó sì ń sọ. Ó wà padà lọ nísìn. Mo ní àfáàná jí mu kó mọ wí yá dáfíù yá sàlám yá dáfíù yá sàlám yá dáfíù. Ẹnu yóò sì gbọ́dọ̀ já ní gbèrígbèrí arábìnrin. Àwọn sọ̀rọ̀ láti yá dáfíù yá sàlám yá dáfíù yá sàlám. Ìyàwó ẹ má bínú ṣé iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi. Mo rí bẹ́ẹ̀. Ẹ má bínú. Mo rí ẹ bẹ́ẹ̀. ṣé ò sí. Àfà wàhálà wà o. Wàhálà wà ọmọ mi ni o. Láti àná ni mi ò sì rí. Ó kàn dédé bẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹni tí orí ẹ̀ dàrú. Ká tó wí ká tó fọ̀, ó ti kúrò lé. Tí bí mo ṣe ń sọ ìyá àmà sì rí. Àwọn èèyàn lójú ìwé bíbá ẹ̀ fún mi. Wọ́n ní bí bá ṣe ń débì, bẹ́ẹ̀ bá ṣe ń pè báyìí kódà kó ti rìn jìnnà. Bí bẹ́ẹ̀ ṣe ń pè
ó máa wálé padà wá bá mi ni. Ẹ jẹ́ bá mi pè wálé, ẹ ṣàánú fún mi, ẹ má jẹ́ fojú sunkún ọmọ. Ìyá wa, àwọn tí wọ́n sọ tí wọ́n sọ wọ́n ń fi ẹ̀rí sí agbára Ọlọ́run. Àwa kọ́ Ọlọ́run ni. Ṣé ẹ rí Ọlọ́run ọba tó dá wa, á pè lórúkọ rẹ̀ tí ń jẹ́. Tá a bá sì ti ń pè lẹ́sẹ̀kẹsẹ̀ ní máa dá wa lóhùn. Bẹ́ẹ̀ni náà bá ṣe ń pè ó máa dáhùn. Kódà bí mo ṣe débí ìgbà tí mò ń pè, á dá mi lóhùn ni. Ṣé rí ìmọ̀ọ́nì tí mo fẹ́ kẹ́ ẹ ní òun lẹ ní òun. Ṣé rí ìmọ̀ọ́nì wípé bàbá ti pe Ọlọ́run yóò jẹ́ òun ní kẹjá jọ ní báyìí. Ṣé rí pẹ̀lú ògo Ọlọ́run bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ ọmọ yìí kò sí tí ó ṣe. Ọlọ́run ní kìí ṣàwà. Ẹ wà padà wá ní ọ̀la pẹ̀lú ògo Ọlọ́run. Tẹ́ ẹ bá fi dé lọ́la àwọn ó ṣètò àwọn kankan lẹ̀ fún yín. Ẹ jẹ́ òdòdó kẹ́ padà wá. Ọlọ́run ọba ni ó jẹ́ kó padà wá. Ìnáwó alárọ́jì yìí làkọ́ dérù. Ẹ gbọ́ mi yé? Ẹ mọ̀ wá wí bẹ́ẹ̀ bá ti ń lọ nínú ìṣẹ́ mọ̀ wí lọ. Ẹ mọ̀ pé ìnáwó alárọ́jì yìí làkọ́ dérù. Ìnáwó alárọ́jì yìí làkọ́ dérù. Ìnáwó alárọ́jì yìí làkọ́ dérù. Ìnáwó alárọ́jì yìí làkọ́. Bọ̀dá Sàámú, owó rèé lọ́wọ́ yín tó ṣe ṣẹ̀ṣẹ̀. èrò tiyín ni pé kó bàjẹ́ fáwa. Èrò tọlọ́run ni pé bó ṣe lè wù kó rí ayé wa máa dà. Kọ́ má rò pé kò lè dá o. Kọ́ má rò pé kò lè dá fún wa mọ́ o. Kọ̀tá má rò pé kò lè dá. Èló ni mo jẹ́? Láì wòwe rárá, 2003 lówó tẹ jẹ mí. Mo rò kó máa parọ́ ni máa fún ẹ̀ fàyà ni. 3K. Bọ̀dá Sàámú 3000. Tó o bá yọ 2-3 kúrò mbẹ̀, á kù 700. Wà wá lọ́nu lé bẹ́ẹ̀, bá mi wá bread, bá mi wá indomie, bá mi wá spaghetti, bá mi wá para, mo dẹ̀ ní ìdẹ pákó. Ó ní ẹ. Bọ̀dá Sàámú, ẹ̀dẹ̀ ikú fi 1000 naira sí, kọ́ ni pé tún máa jẹ gbèsè. Ó dàgbà 1000 rí. Ó jẹ́ 4 bẹ́ẹ̀ yẹn lọ kó gbogbo ẹ̀ wá. Tó o bá dẹ̀ ń bọ̀ kó fún mi ní pure water kan. Ládùúgbò yìí, ládùúgbò ìṣẹ́, wọ́n rán mi tí màá máa jẹ kiri ni, màá fi jù yín lọ ṣáá ni. Sista mi, ọ̀rọ̀ ẹ máa ń bà mí inú jẹ́. Àfi kọ́ Ọlọ́run ọba kó ṣàánú fún wa. Ọlọ́run o. Bọ̀dá Sàámú. Sista mi, tó bá yẹ kí mi tiẹ̀ mọ ọmọkùnrin yìí, ìbá máa dùn mí. Ṣùgbọ́n nígbà tí mo mọ̀, tí mo ti mọ̀, ẹ ṣe mí. Ọmọkùnrin kì í sọ tẹnu ẹ̀ tán, kì í bá yàn jà. Jẹ́jẹ́ ló ń lọ ládùúgbò. Àánú ẹ ṣe mí. Tó bá jọ ọmọkùnrin tó fún mi lówó, lọmọkùnrin tí wọ́n ń sọ pé ya wèrè yìí, Ọlọ́run má jẹ́ kárẹ̀ ẹ̀ yá o, kó lè máa fún mi lówó sí i, kárẹ̀ ẹ̀ má yà rárá. Bọ̀bọ̀ yìí ó fẹ́ travel ní weekend ló yà wèrè ní Thursday. Gbogbo ẹni tó bá ní kára ọmọkùnrin yẹn máa yà ní agbára Ọlọ́run máa gbé dì. Wá. Ó gba 4000 lọ́wọ́ mi sí, ó ti fún mi change. Bọ̀dá Sàámú kò nídìí kẹ́ gba ṣéǹjì, ẹ tún lò létà. Ọ̀rọ̀ lọ́rọ̀ ni kẹ́ ẹ máa dá sí. Ṣé ẹ ti gbọ́? Bẹ́ẹ̀ lè ṣe wọ́n máa pretend nìyẹn tẹ́ni ò ní mú èèyàn bí nínú yín. Ẹnikẹ́ni tó bá sọ pé kí aláàánú kó kúrò nínú ayé èèyàn. Ọlọ́run á ṣe nǹkan tí ò dáa fún ni. Mo bọ́ àgbà change mi nísinsìnyí. Mo bọ́ àgbà o. Sista mi, bílẹ̀ tí mo wọ̀ láyé. Wèrè kan tá à ń sìn ní community wa nìyẹn. Kò sẹ́ni tí ò mọ̀, kò dẹ̀ sẹ́ni tí kò mọ̀. Èmi tí mo ti mọ̀ pé lórí ìrìn tí mò ń rìn, ó ní mo ti máa báre pàdé lọ́jọ́ kan ṣá. Mo tún kọsẹ̀, mo tún fẹ́ ríre mú nìyẹn. Kò ṣẹlẹ̀ rí wípé wèrè ó dẹ̀ wòyàn ṣùṣùṣùṣù ó náwó fún yàn. Láìpẹ́ láì jìnnà orúkọ mi máa wọnú Goldberg Book of Record. Kò sún. Ọ̀rẹ́ mi dúró bẹ́ẹ̀, ìbí jẹ́ kí n súnmọ́ ẹ, ara ìsáfara èmi rè. Mọ́lẹ́ bẹ́ẹ̀. Ó dàbí pé mo rí ojú ìrì. Ó mọ̀ mí dáadáa. Ọ̀rẹ́ lèmi àti ẹ̀. Ọmọ ni mo lè jẹ́ sí ẹ tó fi gbá báyìí. Ọmọ mi, ọmọrin kan. Níbẹ̀ yẹn tí mo kọrin fún ẹ tó ní pé kí n máa jó kí n dẹ̀ máa kọrin tó fi ná mi ní 5000 naira. Mo ná ẹ lówó. Mo ná mi lówó. Ìyẹn ló máa fi mọ̀ wípé olówó ni mí. Mo mọ̀ kò lówó nìyẹn. Mo ní owó gidi gan. Lóòótọ́. Bẹ́ẹ̀ ni.
jọ̀jẹ́ kí n kọrin kí n tún jòjò. Oya, irú orí wo ló wá kọ? Tí mo fi kọ́ bẹ̀ tí mo ní mi ò mọ̀ pọ́njú ogun láyé o bàmà ti múra sílẹ̀ láti ìgbèwé mi bàmà ti múra sílẹ̀ mbà wá ìbọn àdá àti ọkọ̀. Ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní náwó. Ó tó ẹ. O kì í fẹ́ gbọ́ ìbọn àdá àti ọkọ̀ o máa ná. Dúró ọmọ ọdún mélòó ni ẹ? Ojú ẹ̀ ti ń change o, ojú ẹ̀ ti ń korò. Sá mo ti dún 40 lọ dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́. O ti lé 40. Dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́. Tó wá rí pé làákàyè àti ọgbọ́n orí ẹ kò ì súnmọ́ 40. Ìwọ ń sọ wípé o mọ̀ pé ojú ogun láyé, só ṣẹ̀ṣẹ̀ yẹ kó o mọ̀ wípé ojú ogun láyé. Ìgbà wo gan ló ti gbọ́njú tó mọ̀ pé ojú ogun láyé? Ìgbà tó ó pẹ́ jù àti kékeré mi ti jọmọ ọdún méje lọ tí mo ti mọ̀ pé ojú ogun láyé. O ìjọmọ ọdún méje lọ. Bẹ́ẹ̀ni àtọmọ ọdún méje ni mo ti máa ń là lára àwọn emèrè. 7. Bẹ́ẹ̀ni ìgbà tí wọ́n máa ń wọ 18 ni mo máa ń mọ̀ dáadáa pé ojú ogun láyé yìí. Good. 18 years. Nígbà tó ti wá mọ̀ wípé ojú ogun láyé at 18. Kí ló dé tó gbọ̀rún lọ nígbà yẹn? Mo ṣe máa gbọ̀rún lọ ṣe bá fi kọrin ni. Àsìkò rèé tó máa gbọ̀rún lọ. Yes ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ mi. Ìwọ ló ná mi lówó lẹ́ẹ̀kan tẹ́ ẹjọ́ ń jọ ará àdúgbò. Jọ́bẹ̀ torí máa gbẹ́ ẹ. Gbẹ́gbẹ́ mi jọ. Gbẹ́gbẹ́ mi jọ. O ti ń change ojú o. Ṣé kí n pa ẹ́? Má pa mí bó ṣe bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà nìyẹn ó lè padà lọ. Jẹ́ n kúkú pa ẹ́. Gbẹ́gbẹ́ mi. Tó bá sọdá, ó sọdá síbo. Mo sọdá wọnú ògo. No! Ó sọdá sínú iná. Inú náà kiri. Ó ti tó ẹ. Tó bá wá jẹ́ lóòótọ́ orin yìí ló kọ. No! Orin òṣì ló kọ. Tí mo dẹ̀ nu ẹ lówó, ó yẹ bá ń kówó mi. Owó wo? Bá ń kówó mi! Mako. Ṣé n kúkú pa ẹ́? Má pa mí. Bá ń kówó mi. Jẹ́ kí ṣe jòrí yẹn. Jẹ́ ṣe jòrí. Ó yá ní sùúrù. Àwọn èèyàn olórí burúkú ni wọ́n ò ní kọjá nínú àsìkò yìí. Ibi yóò dàgbọ́ yìí. Ibi yóò ṣe é sí. Bá ń kọ́ gbogbo owó ẹ. Rárá 5k ló ná fún mi. Wo bí láàárọ̀ yìí mo kó 3000 jáde. Wo bí bàbá mẹ́rin fún mi ní 5000. Ìwọ fún mi ní 5000. Mo dẹ̀ sọ gbèsè. Níbẹ̀ yẹn gbogbo tí mo lọ jẹ́ 4000 ní 1 2 3 4 5 ó ní owó tó kó fún mi gbà owó ẹ̀ nìyẹn. Gbogbo owó ẹ kò lè mi lọ́wọ́. Kí ló ṣẹlẹ̀ 5000 tó lọ fún mi nìyẹn náà. Mẹ́jẹ ìṣòwò ṣọ́ọ̀tì. Kò lè mi lọ́wọ́. Kò lè mi lọ́wọ́. Kò tí ì tán. Ó ti tán. Owó yóò ti tán. Ó ti tán. Ó ti tán wo fóònù wa lọ́wọ́ mi. Fóònù ni. Bámu. Fóònù Bámu. Lọ́jọ́ fún mi. Lóru fóònù yìí. Fóònù olóòórùn. Bẹ́ẹ̀ni tí mo dúrà. Fúlẹ́lì. Ó lè ní àṣírí ti tú. Ó kì í ṣẹ́gbẹ́rẹ́. Ó lè ní ẹ́. Má pa mí. Abẹ́ mi ti ń gbọ̀. Ẹ wo mọ́mì ẹ bá gba búrẹ́dì lọ́wọ́ wèrè. Mọ́mì yé mo ti rógò ta ló máa bá gba búrẹ́dì lọ́wọ́ wèrè. Ẹ fi ọkàn yín balẹ̀. Ṣé ẹni tó ń bẹ lọ́wọ́ mi? Ẹ gbà. Bó ti ń bẹ lọ́wọ́ yín o, tí ẹ bá ti fojú kan ọmọ òun báyìí, ẹ̀yin ẹ mú ti ń bẹ lọ́wọ́ yín, ẹ fi gbà lórí. Tẹ́ bá wá ń lọ o, ẹ dákun, ẹ rí i pé ẹ kó àwọn ọkùnrin tí wọ́n san ọ̀gùn dání. Bó bá bù wọ́n jẹ, kọ́ máa wo bẹ̀. Kódà kó fún wọn síkó, kọ́ máa wo bẹ̀. Èyí tó ṣe pàtàkì jù ni wípé bí kìíní yóò ṣe kàn lórí. Tó bá sì ti kàn lórí pẹ̀lú agbára Ọlọ́run, ọmọ yìí yóò múdi lọ́lẹ̀. Tó bá ti múdi lọ́lẹ̀, ẹ mọ̀ sọ́sẹ́ o, ẹ mọ̀ gbébọ̀ ní kíákíá. Àfà tó bá wá múdi lọ́lẹ̀ ṣé kọkùn ní ṣe. Kò sí tí ó ṣe ẹ mọ̀ gbébọ̀ ní. Ó ti yé mi. Kò jù bẹ́ẹ̀ lọ. Ó ti yé mi. Ẹ tara ṣàṣà. Ẹ ṣeun mo dúpẹ́. Wọ́n máa retí yín. Mo gbọ́ ẹ ṣeun. Mo dúpẹ́ ẹ ṣeun sà. Ibi báyìí ni. Ó yẹ já wọlé. Ilé ìtanirè kí ló ṣẹlẹ̀? Kí ló dé? What happened? Kí ló ṣẹlẹ̀? Ẹ káàsán. Ókè àwọn ni. Ọmọ mi ni mò ń wà. Ó ti tó bí ọjọ́ mẹ́rin báyìí tí mo ti ń wà.
ó ṣe bí ẹni tó ní gangan báyìí. Mo ṣe wá wá kiri àdúgbò náà ni mo ṣe pàdé wọn náà ṣe sọ fún mi pé àwọn rí pẹ̀lú yín tẹjọ́ ń jó tẹjọ́ ń kọrin tẹjọ́ ń dàpárá. Mo ṣe ní pé kán mú mi wá síbí báyìí. Ẹjọ́ níbo lọmọ òun wà ẹjọ́ nítorí Ọlọ́run. Is that all? Kò jù bẹ́ẹ̀ lọ. Is that all? Kò jù bẹ́ẹ̀ lọ sá. Ọmọ yín ní gangan. Bí pé ó ní gangan. Ọmọ yín ya wèrè. Ta ló sọ fún yín pé òun rí èmi àtọmọ yín tá a jọ ń jó òyìn ọmọ yín tó ya wèrè? Ṣé wèrè tẹ rí pẹ̀lú mi yẹn ṣó wọ̀ suit? Bẹ́ẹ̀ni. Ó lè wọ bí bùbá sísàlẹ̀. Kò lè dà fún ẹ. Ẹ wo mọ́mí ṣé mi lè máa lọ báyìí? Àbúrò rẹ̀ lílé. Ẹ máa lọ. Ẹ ṣé mo dúpẹ́ o. Wọ́n lọ rí wèrè pẹ̀lú èèyàn. Òun ló ṣe mú òun wá síbí. Bọ̀dá. Ẹ wo bí o kí ló ṣẹlẹ̀ o. Ẹ ṣàánú fún mi. Tó bá jẹ́ ọmọ tí wọ́n lọ rí pẹ̀lú mi, ẹ̀yin lẹ bí ọmọ wèrè. Ọmọ mi ni. Ẹ ní jèrè ọmọ yẹn o. Mi ò ṣeré. Ọmọ tó jẹ́ pé díẹ̀ ló kù kò bẹ́yé mi jẹ́. Igi tó gbé báyìí mo fẹ́ kó sínú kòtò ni. Olófòsì mi, agídí ló fi mú mi tó fi sọ pé kí n máa jọ. Mò ń jó báyìí, ó dẹ̀ dọ̀ mí ní 5,000. Gbogbo owó tó kù lọ́wọ́ mi pátápátá, gbogbo ẹ̀ ló gbà. Kí ló ṣẹlẹ̀? Kí ló yún èmi àti ẹ̀pọ̀? Ṣé mi àti yín mo rárí? Ẹ má bínú, ẹ má fi ṣèbínú. Ẹ wò kó bàdàn náà mò ń bá kiri, ẹ ṣàmú mi débi tó bá wà. Kémi ṣe kí ni? Ẹ mú mi débi tó wà ẹ jọ. Bẹ́ẹ̀ ṣe wà yìí, kàkà kí n mú yín débi tó wà máa lọ pọlọ́pàá wọ́n máa mú yín ni. Bẹ́ẹ̀ ni, àfi tẹ́ ẹ bá dá owó tó gbà lọ́wọ́ mi padà. Ọ̀dà, èlò lówó ọ̀hún. 35,000. 35,000. 35 ló gbà lọ́wọ́ mi. Ṣángílítì. Ẹ mọ̀ kan, ẹ jọ nítorí Ọlọ́run, mi ò ní 35,000 naira. Àmọ́ mo ní 20,000. Jẹ́ kí n kó yẹn wá. Ẹ jọ nítorí Ọlọ́run, ẹ má bínú. Mo mọ ibi tó ń gbé báyìí, mo mọ ibi tó ń sùn. Mo mọ kò sí ní ká débẹ̀ ìsinsìn, a máa bá. Ẹ jẹ́ kó 20,000 naira yẹn wá ẹ jọ. Ẹ wá o. Mi ìmọ̀ bẹ́ẹ̀ lè ṣe jẹ́ náà àwọn ọmọ yìí o. Ọmọ wọn náà ni mí. Ọmọ wọn ni ẹ. Ká ló jọ? Jọ pọ́psì mi ni, mo fi jọ pọ́psì mi ni bẹ́ẹ̀. Dádì ló jọ. Òpónà. Àgùnfẹ́. Mo mọ ibi tó wà báyìí. Ẹ wá wá wèrè kan káàkiri, ẹ fi wèrè lẹ́yìn bàtẹ́ ti nírú òun. Ẹ jẹ́ bá jà fílẹ̀ ẹjọ́, Àdé? Ọlọ́run ẹ ṣàánú fún mi. Dọ́bù ẹni tẹ́ wá lóhùn, ẹ mọ̀ tó bá ṣẹ̀ sí méjì dọ́bù ẹ̀ rí. Ẹ lọ, èmi lọ síbi kan. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé mo jáde. Mo máa padà dé láìpẹ́ yìí, ẹ fún mi ní 15 minutes. Tẹ́ ẹ bá lè dúró, kò sí problem. Bọ́dẹ̀ wò, ẹ lọ, oore 20k rè, mo ń bọ̀ o. Mo ń bọ̀ o. Kí ni a fẹ́ ṣe? A máa dúró náà ni. Ẹ wò tó bá ti dé, ẹ páàkì báyìí, ẹ bá ti páàkì báyìí, ẹ lọ báyìí, ẹ lọ báyìí, ẹ lọ báyìí. Ó yẹ rọra dúró báyìí, kẹ́ ẹ rọra dúró báyìí. Ibi lélẹ̀ mo mọ̀ kó ó máa ń jẹ̀ sí gbogbo bíi ibi tó tẹ̀dọ̀ sí rè sáàdì bíi ibẹ̀ ló ti ń bọ̀ tí mo ti rí so tẹ́ ẹ bá máa wá ibi nìkan wá sí. Ẹ wo ibi kejì tá a tún máa délé léyìí ẹ má jà kó máa rìn kiri ẹ ṣàánú mi nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́. Ǹ kí wàá ní ìtumọ̀ tẹ́ ń sọ yìí ẹ máa dúpẹ́ lọ́wọ́ mi àbí ẹ máa dúpẹ́ lọ́wọ́ mi ṣé kò yẹ kí fọlọ́pàá rẹ̀ sí yín ni ọmọ yín mú mi ó fẹ́ pa mí síbi ibi tó ní màá rẹ́ sí rèé ibi tó pẹ̀ lọ́rùn àpáàdì fún mi ni. Wo Mr. Agunfọn Mr. Long má sọ táìmù fún mi o ẹ má dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo tẹ̀lé yín ni èwo kí ló kàn mí pẹ̀lú táìmù ó dá mi lójú tàdá ni wípé area ìlú wà ó tán ó dá mi lójú o ẹ máa bá mi sọ pé ilẹ̀ ti ṣú kí ni tèmi pẹ̀lú ilẹ̀ ti ṣú ẹ tiẹ̀ máa bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo kọ́kọ́ tẹ̀lé yín jáde. Ẹ mọ̀ kan ẹ̀yin náà lè máa bá wa ṣe ẹ jọ̀ọ́ tẹ bá kọ̀ tèrè báyìí bàbá ṣe ń rí ẹ̀kọ́ bá mi fi kílẹ̀ bá mi fi kọ̀ lórí ló bá tán. Tafati àdá kọ́ ni. Ẹ̀wọ̀n tafati àdá. Kò ní dáa fún yín orí yín ti bàjẹ́ wèrè tó wà lára ọmọ yín kò ní sàn. Kí ló dé. kí ni báwo ni. ẹ jọ̀ọ́ kò ṣe bẹ́ẹ̀ kò ní jẹ́ kọ̀kọ̀ fún yín kò ní ṣe yín jàmbá. arábìnrin pẹ̀lú tí mo yẹ fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni máa padà ṣe máa pe ọlọ́pàá máa pè fún ẹni kò sí bó ṣe lò kí ló ṣe.
lè dá fún ẹ kò lè dá fún ẹ kò lè dá fún ẹ kò lè dá fún ìyá ẹ kò lè dá fún ìyá ẹ ìyá ẹ kò lè dá fún kò lè dá fún ìyá ẹ. má ṣe pé ó yẹ bá mi gbé. ibi tí ẹ bá gbé lọ mo fẹ́ mọ̀ ìdí tó fi ń lé mi káàkiri mo fẹ́ mọ̀ ibi tí ẹ bá wòran mo bá gbé wèrè kò ní ìwọ kò ní dá fún ìyá ẹ. agbáfa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú sí mi ọmọkùnrin tó wà nílẹ̀ yìí ó ti ń sùn lóòótọ́ àmọ́ bí wọ́n ṣe sọ̀rọ̀ yín wọ́n ní small but mighty nínú ẹ̀sìn tẹ́ wà yìí ẹ bá mi pe ẹlẹ́dẹ̀ àbí kẹ́ ẹ bá mi jí kẹ́ ẹ bèèrè lọ́wọ́ ẹ pé kí ló fà tó fi lé mi kiri wáì tó fi jẹ́ pé mi ní wèrè ẹ̀ ń wá káàkiri ẹ jọ. ṣe rí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kò sí ti yín bẹ̀ rárá o kò kàn yín rárá. kí ló dé tó fi ń lé mi. ẹ dákun àfàwà ẹ dákun sí ẹ lè fún mi bí ìṣẹ́jú 5 sí 10 kẹ́ ẹ sì gáfárà fún mi. ìgbẹ́ ògbọ̀n mi wáì tó máa fi ṣe já ìgbẹ́ ògbọ̀n mi. kẹ́ ẹ ṣe gáfárà ni kẹ́ fún mi láàyè. kí fún yín láàyè àì tí dáhùn question mi kí ló dé tó fi ń lé mi kiri. ẹ mọ kó àfà wọn ò ní láti ṣe gáfárà fún wa bí kò bá ń ṣe àwọn a lè rọmọ yìí àwọn àlọ jẹ ká rí gbogbo nǹkan tó bá fi ṣe máa sọ dáàzọ wọn lè gbọ́. ìyá wa mo ní ìbéèrè kan tí mo fẹ́ bi yín tó lè mú ìyànjú wá sọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn ẹ dákun ní nǹkan bíi ọ̀sẹ̀ kan sẹ́yìn ẹ fún arákùnrin yìí ní nǹkan kan jẹ èyí tó da ìrìn àjò rẹ̀ rú. àfà nǹkan tí mo fún jẹ kò yẹ kó ṣe ní jàǹbá kankan. Banji. Mọ́mí. Báwo ni? You're welcome, ma. Mo ti pinnu bá yín ó rìn ẹ̀gbẹ́ kí ló ṣẹlẹ̀. Fóònù mi wà on silent because mo wà ní meeting kan. Èmi fẹ́ lọ sọ́dọ̀ Ṣọlá ńsìn. Ọ̀túnla ni mo ń travel fún preparation náà ni. Ẹ̀yin náà dá ẹ̀kọ́ tó wà lọ wá jókòó náà. Okay. Jókòó. Any surprise for me? Mo gbọ́dọ̀ finá sórí òrùlé. What? Kí ni? Mọ́mí kí lélẹ̀? Tiẹ̀ náà ni kó bá a dá ni. Ìkan tó dáa, ó ń fàdúrà. Bí èyí tí kò ṣe dá tó ń fàdúrà náà nìkan tó dáa ṣe fàdúrà. Wò ó, ibi tí ọ̀nà tó lọ rí, ibi tó fẹ́ lọ tẹ̀ tó tẹ̀ rí. Èmi ò ní jẹ́ kó tójú mi yàn mí mẹ́bọ. Wò ó, bó ṣe ń lọ, ojú mi ò tó ẹ. Wọ́n ní díẹ̀ ọmọkùnrin ò tó. Ibi tí ò ń lọ tójú mi ò tó. Mo ní láti bẹ̀rẹ̀ sí bójútó ẹ láti ìsìn lọ. Fúnra ẹ̀ lọ ṣe mú mi jáde. Ó yẹ ẹyà gbà lọ́wọ́ mi. Mọ́mí rárá. Ó yẹ kẹ́ ẹ lè gbẹ̀rí mi jẹ́ pé mi ò lè gbẹ́lẹ̀ lọ́wọ́ yín. Irú surprise kọ́lé mi fẹ́ lọ́wọ́ yín o. Ẹ nà. Banji. Má. Má jẹ́ kí n tì bọ́lẹ̀ fún ẹ. Jọ̀ọ́ torí Ọlọ́run pẹ̀lú gbogbo wàhálà tí mo ṣe. Èmi tó fẹ́ gbà wọlé rè. Èmi ò ní jẹ́ kó ti bí ọmọ mú mi. Gbà lọ́wọ́ mi jọ kò bẹ̀rẹ̀ sí ní jẹ́ what are you saying? Mọ́mí. Come and take this from me, please. Kí ló dé? Má jẹ́ kán báyé tèmi jẹ́. Gbàgbàgbàgbà. All right, open and start eating, Joe. Open it and start eating. Má fi falẹ̀ rárá. Ṣé bó ṣe dúró òǹfà ojú ẹ̀ gan fani mọ́ra. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní jẹ́. Mọ́mí ojúlé yóò fa yan mọ́ra o. Banji, kó bá a dà ní start eating. Má fi falẹ̀ rárá. Má jẹ́ kán tójú mi yọ̀ mi mẹ́bọ kán báyé mi jẹ́. Ó yá kó sẹ́nu. Kò lọ. Ó máa lọ. Kó bàdá náà ló ṣe ń jẹ́. Bẹ̀rẹ̀ sí ń jẹ́ tètè. Allahu Akbar. Tẹ́lẹ̀ máa wo àfà mi ò kí ń ya ọ̀dọ̀ babaláwo kódà mi ò mọ rí ẹ̀rín àmọ́ gbà tó jẹ́ pé ó fẹ́ rìnrìn àjò ó fẹ́ travel out pé bó ṣe ń lọ yẹn bó ṣe ń rí ìyọ́nú Ọlọ́run tó ń rí ojú rere Ọlọ́run kó bá tún rí táwọn èèyàn mọ́ ṣé bó mo ṣe ní pé kó já lọ bó ṣe ní ká tẹ̀lé òun mo ṣe tẹ̀lé. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Ẹ jájọ gbọ́lọ́ tóbi ni ewu tí yẹn ṣe torí Ọlọ́run tó dẹ̀ dọ̀nà ọmọ ìrú ó ti wà nínú history pọ̀ mọ́ ìyá wèrè bó ṣe wà yìí sìn ẹ wá jọ kọ́mọ ìfẹ́ di president lórílẹ̀‐èdè yìí lọ́la àwọn pictures ẹ̀ tẹ́mi ti yà sọ̀wọ́ ṣé kí n máa dà síta ni kó fẹ́ jẹ́ nǹkan kan la máa dà sí net. Anisu ìyá wa ṣe rí
tí ẹ bá fi ọ̀rọ̀ yín lọ èèyàn ń tẹ́ni ń bá ní ni ó fi ràn yín lọ́wọ́ ọ̀nà tóun lè gbà ṣèrànlọ́wọ́ fún yín ló gbà òun ló dà ní àjò arákùnrin irú ṣé ẹ rí bó ṣe wà yìí nínú kádàrá rẹ̀ nínú àwọn ìṣẹ̀dá ìgbésí ayé rẹ̀ kò gbọdọ̀ fọwọ́ kan nǹkan dúdú rárá débi pé yóò lò. àfà ṣé pé lóòótọ́ àwọn ẹ̀dá kan wà tó jẹ́ pé wọn ò gbọdọ̀ fọwọ́ kan oògùn. gbogbo nǹkan tó wù kàn ti ní tó bá fọwọ́ kan oògùn ó máa bàjẹ́. mò ń bọ̀rọ̀ bọ̀ ṣe rí tó bá ṣe wípé nǹkan tó wá sọ́kàn yín wípé ìrìn àjò tó fẹ́ rìn yìí o kó lè dáa o kó lè bá ìyọ́nú Ọlọ́run pàdé Ridwanullahi akbaru láòkánú ya ayé mọ́kàn ló jẹ́ kẹ́ máa wá ìyọ́nú ayé kiri ìyọ́nú Ọlọ́run gangan làgbá ṣe rí bó ti wà yìí gbára tẹ́ ti fún ní tẹ́ fún jẹ ni àwọn màlẹ́kà tí wọ́n ń tẹ̀lé kiri ni wọ́n ti sá fún. Allahu Akbar! Allahu Akbar! Àfà! Allahu Akbar! Ẹgbọ́lọ̀ tóbi. Àfà! Ẹjẹ́ tó gbọ́lọ̀ tóbi ni. Allahu Akbar! Allahu Akbar! Ẹni sùúrù. Màláìka ìsá. Nítorí wípé bí ìgbà tẹ́ fún àwọn màlẹ́kà lè wọ̀jẹ̀ ni. Èyí wá fún àwọn àlejòónú láàyè wọ́n ráàyè wọ inú ìgbésí ayé rẹ̀ wọ́n wá tọwọ́ bọ̀lọpọ̀lọ wọ́n bẹ̀rẹ̀ sí bá ṣeré. Mo náà fi bá ṣeré dọ́dọ̀ mi. Bẹ́ẹ̀ni. Tó fi ní kí n máa kọrin kí n máa jó. Àlejòónú ló ní kí n máa jó máa kọrin. Ẹ wo àfáwà ẹ ní sùúrù. ẹ wo ẹjọ́ kí la lè ṣe sọ̀rọ̀ ẹ̀. Ọlọ́run ọba ni ó wá yanjú sí ọ̀rọ̀ rẹ̀ nítorí pé ẹ ti fi ọwọ́ ara yín fa tí ò yẹ kẹ́ fọwọ́ ara yín fa. ẹjọ́ ọmọ ni mo ṣe. Á wọlé alúà ni o á ṣe àwọn àdúrà lọ́pọ̀lọpọ̀ á pe àwọn orúkọ Ọlọ́run ọba Ismullahi al-Azami àwọn orúkọ Ọlọ́run jalla jalalu. Ẹ kọ́kọ́ pè yín o ẹ kọ́kọ́ pè yín. Ismullahi al-Azami bẹ́ẹ̀ ni á pe àwọn orúkọ Ọlọ́run ọba àwọn orúkọ tó yẹ pé gbogbo àwọn nǹkan tí ń bẹ lára rẹ̀ tí wọ́n bá ti ń gbọ́ wọn mọ̀ mérè ni àwọn ò gbọ́dọ̀ pàdé ara wọn ìmọ́lẹ̀ àti òkùnkùn wọn ò gbọ́dọ̀ pàdé. kí ló máa ń ṣe yín ẹ ti rójú tán ẹ máa wá ìròjú kiri nígbà tá yé ọmọ yín ti dá ẹ tún fẹ́ gbaná mọ́ kó tún lè máa dá sí i ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí àǹfààní ṣe sọ àìmọye àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí wọ́n ti dá o wọ́n á tún máa wọ́gbọ́n sí pé kó má bàa bàjẹ́ kó má bàa bàjẹ́ kó má bàa bàjẹ́ bẹ́ẹ̀ jẹ́rìí lẹ́vù tẹ́ wà tẹ́lómi ò tí ì dé bẹ́ẹ̀ ẹ tún wá kó má bàa bàjẹ́ kiri. afọyẹ já pé. á bẹ̀rẹ̀ sí ní bí Ọlọ́run. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Sàmúsíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàmú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé oṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò Sàmú o. Má gbó owó mi bó pẹ́. Sàmú Alájọ. Sàmú Alájọ. Sàmú Alájọ. Oṣù bá ti tán fún wọn. Oṣù bá tán bá mi gbówó mi. Sàmú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbówó mi. Sàmú Sàmú Alájọ. Wọ́n ló wọ́n Sàmú ẹ̀rín la fi bẹ̀rẹ̀ máa jẹ́ ká fi ìjà parí òye. Má gbó owó mi. Bí wọ́n ṣe mọ̀ ẹnìkan ṣe bá ẹ̀ kojú ojó lóòótọ́. Kéré lójú owó orí kojú owó wálé ríre. Wọ́n lówó wọn kàn lè ráyè
fàyè fi ṣe nǹkan tó fẹ́ ṣe ìwọ ọlọ́run bẹ́ẹ̀ ojú òní tìyẹ tó ṣùgbọ́n ti parí ni.